ìgbà tí àwọn bàbá Sheikh Abdul Qadir tí wọ́n jẹ́ Khalifatu Adabiya yìí tí wọ́n ṣaláìsí, mo kàn rí pé ọmọ kankan jáde ni ó kàn bẹ̀rẹ̀ sí ní wíwòròwòrò, ó kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ, ó bẹ̀rẹ̀ sí ní bú Mudiru Markaz, ó ṣàbẹ̀rẹ̀ sí ní fi àwọn gbólóhùn tí ò dára iṣẹ́. wọ́n rò pé èmi jẹ́ kọ́kọ́ rò pé àbí ẹnìkan ló sọ̀rọ̀ láti inú àwọn ọmọ Markaz kan ni. mo wá send video yìí sáwọn kan, ta ni ó sọ̀rọ̀ kan tá a fà yìí fi ń sọ̀rọ̀ báyìí. mo ń béèrè lọ́wọ́ àwọn yẹn ni wọ́n lẹ́nu kankan sọ̀rọ̀, àwọn ọmọ délé ti wá. ó ṣàwọn wíwòròwòrò bí ẹni tó ti mú nǹkan tàtún lélẹ̀. kódà mo send video yẹn sí bàbá Sanu Shehu pé ẹ mọ̀ Adabiya ló pé rẹ̀, ó sì pọ́sùn káwọn kan mọ̀, torí ó sì pọ́sùn kẹ́lómi náà máa mọ̀, àmọ́ bàtà láwọn ò mọ̀ pé ọmọ náà dandan ilé ìfẹ́ wá dá wàhálà lẹ̀ ni. gẹ́gẹ́ bọ́ ṣe fún mi, bọ́ ṣe response mi, mo dẹ̀ mọ̀ pé ó possible lóòótọ́ kan máa mọ̀. wàláhi làzim, wàláhi wal-Qur'an làzim, ilé ọlọ́run ni mo wà yìí, kì í ṣe pé wíyá mo fẹ́ defend Mudiru Markaz o. ìyẹn tó yé mi tó sì ṣojú mi ni mo fẹ́ sọ, ìyẹn tó yé mi tó dá mi lójú òun ni mo fẹ́ sọ yìí o. bàbá Mudiru Markaz, ọ̀rọ̀ tẹ ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn khalifa tí wọ́n ṣẹ̀ lọ pé ìgbà tán lọ sábẹ́kúta pé wọ́n láwọn táwọn bá rẹ́ bọ àwọn máa ń jẹ, kò ṣojú mi ìgbà tí wọ́n ń sọ. lákọ̀ọ́kọ́ náà ní tó dá mi lójú ni pé mo lè fi alukurani ẹ̀gbárí pé Mùlánà Mudiru Markaz ò ní parọ́ mọ́yàn pé nìkan sọ nǹkan tí ẹnìyẹn ò sọ. ìyẹn kọ́kọ́ ṣúọ̀ fún mi, kódà mo lè búra ẹ̀. ẹni tó fẹ́ jẹ́ kí n jáde sọ̀rọ̀ ní àsìkò yìí mi ò lẹ́mìí àti sọ anything, torí pé gbogbo wa náà là ń gbàdúrà kí ìrẹ́pọ̀ wà láàrin gbogbo àwọn ọmọ kéwù àti láàrin àwọn àfáà, gbogbo wa là ń ṣàdúrà rẹ̀. ṣùgbọ́n nígbà tí àwọn khalifa Adabiya tí wọ́n lọ yìí, nígbà tí wọ́n ní ìwọ̀nba ọjọ́ tí wọ́n fi lọ yìí, ìjọ tí wọ́n ṣaláìsí tẹ́mi máa ṣe fóònù mi ò wá àwọn blogger nítorí ó ti ṣẹlẹ̀, irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí ní 2018 nígbà tí mo wà ní Cairo tí wọ́n túfọ̀ pé Ìmáàmù Fúlàní ṣaláìsí tí ò sì rí bẹ́ẹ̀. mi ò kọ́kọ́ believe pé àwọn blogger tún ti dé o. àwọn gbà tí mo ń ṣí Facebook lọ tí àwọn news yẹn tó wá ń tà wá tààrà, mo wá rí pé ṣé ó rẹ bàbá yìí ni. ẹ mọ̀, ẹ̀mí ló wà lára gbogbo wa. ní jáde level wípé ká wá jà pé kẹ́nìkan kú. gbogbo ẹni tó bá rò lẹ́mìí bẹ́ẹ̀ kò ní ní àtúbọ̀tán. gbogbo ẹni tó bá rò lẹ́mìí pé torí pé òun bá yẹ pé Islam là ń ṣe o, ó wá jà yẹn débi pé ó wá rò pé kẹ́nìkan kú àbí káburú kan ṣe nìkan lá. ìntajọ́ tó lè máa ṣẹlẹ̀ láàrin Adabiya àti Markaziya tó bá jọ́dọ̀ tèmi o tó sì jọ́dọ̀ tiwa, èyí tó bá fẹ́ jọ máa lẹ̀ mọ́ tẹ́nìkan fẹ́ sọ tí ò da, èyàn bọ́ọ̀lẹ̀, èyàn sọ pé odólórí ó rí báyìí kò rí báyìí bó ti ríre. ẹnìkan ò sì ní jáde kó máa lọ tọ́jà ilé onílé àbí kó wá jí lówùúrọ̀ ọjọ́ rẹ̀ kó wá ní bàbá lòun fẹ́ máa bú. kò sì sẹ́ni tí wọ́n bú bàbá rẹ̀ àbí tí wọ́n yín ilé rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí bàbá rẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ara rẹ̀ lẹ́ẹ̀kan náà tí ò ní ṣòro tí ò ní tají pé kí ló ṣẹlẹ̀. so alhamdulillah gbogbo wa là ń avoid pé kí wàhálà máa ṣẹlẹ̀. kódà ibi tá a bá rí ni pé tá a bá ti fẹ́ rẹ́ nìkan tó fẹ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó ṣe Adabiya kò ṣe Adabiya kò ṣe Markaziya kò ṣe Markaziya, àwa náà wà náà tó ń ṣe lábẹ́ pé gbogbo ẹ̀yin ẹ fẹ́ dá wàhálà ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ o, ẹ má dá wàhálà lẹ̀ o. nígbà táwọn ọmọ kan bọ́ sórí TikTok tí wọ́n ń wòròwòrò tí wọ́n sọ̀rọ̀ sí Mudiru Markaz, mo ní láti kọ mẹ́sẹ̀jì sí Facebook pé ẹ pé àwọn ilé ṣàkíyèsí omi àlàáfíà la fẹ́ kó jọba láàrin wa.
àfẹ́ kí oníkálukú ká máa jà àbí ká máa búra wa àbí ká máa ṣe Islam ní aláǹ ṣe ìjọ ọ̀la fẹ́ ṣe léyìí dá ṣùgbọ́n ìgbà tí àwọn bàbá Sheikh Abdul Qadir tí wọ́n jẹ́ Khalifatu Adabiya yìí tí wọ́n ṣaláìsí mo kàn rí pé ọmọ kankan jáde ni ó kàn bẹ̀rẹ̀ sí ní wíwòròwòrò ó kàn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kúsọ ó bẹ̀rẹ̀ sí ní búmùdúró Markaz ó bẹ̀rẹ̀ sí ní ó ṣàbẹ̀rẹ̀ sí ní fi àwọn gbólóhùn tí ò dára iṣẹ́ wọ́n wò pé èmi tẹ́ kọ́kọ́ rò pé àbí ẹnìkan ló sọ̀rọ̀ láti inú àwọn ọmọ Markaz kan ni mo wá send video yìí sáwọn kan ta ni ó sọ̀rọ̀ kan tá a fà yìí fi ń sọ̀rọ̀ báyìí mo ń béèrè lọ́wọ́ àwọn yẹn ni wọ́n lẹ́nu kankan sọ̀rọ̀ àwọn ọmọ délé ti wá ó ṣàwọn wíwòròwòrò bí ẹni tó ti mú nǹkan tàtún lélẹ̀ kódà mo send video yẹn sí bàbá Sànú Ṣéhù pé ẹ mọ̀ Adabiya ló pé rẹ̀ ó sì bọ́sùn káwọn kan mọ̀ torí ó sì bọ́sùn kẹ́lómi náà máa mọ̀ àmọ́ bàtà láwọn ò mọ̀ pé ọmọ náà dandan ilé ìfẹ́ wá dá wàhálà lẹ̀ ni gẹ́gẹ́ bọ́ ṣe fún mi bọ́ ṣe response mi mo dẹ̀ mọ̀ pé ó possible lóòótọ́ kan máa mọ̀ torí àwa náà kọ́lá àwọn tó jẹ́ classmate wa ní Markaz kì í ṣe gbogbo wọn la mọ̀ àwọn tó jẹ́ junior wa kì í ṣe gbogbo wọn la mọ̀ kọ́lá àwọn ọmọ tá à ń kọ́ ní Markaz ń bẹ̀ náà kì í ṣe gbogbo wọn la dá mọ̀ èyí tọ́lọ́ bá ní adámọ̀ láàrin wọn ni so wọ́n gbé anyway èmi kàn mo padà ignore ẹ pé eléyìí ò ní túmọ̀ àmọ́ tó wá bà mí nú jẹ́ jù òun ni pé mo rí àfáà kan níbi tó ti ń ṣe fìdá Èkó ló ń gbé àfáà náà wàláhì làzim into ọ̀rọ̀ tó jáde lẹ́nu àfáà náà ẹ̀rọ yẹn ò dáa díẹ̀ káàtó ẹni tí ẹ kí ẹ máa bá níbi àtúnṣe ni ìyẹn wá ń bá níbi ọ̀rọ̀ wúrowúro ṣe àìlájú ni àbí kí ni àbí àbí ọ̀rọ̀ ti tán kò mọ èèyàn mọ tó fẹ́ sọ ọmọ tó yẹ sí pé ọ̀rọ̀ burúkú lókù tí ó mọ̀ sọ àlífà wa yóò gbàgbàkúgbà ó ẹ̀kọ́ gbàgbàkúgbà ó no nonsense ni wọ́n o wọ́n àwọn gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń bú wa gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń ṣe níbi fìdáù tá ń ṣe jálísà tarahumat tá ń ṣe tazia tá ń ṣe rìfà fún àwọn fẹ́ni tó ẹ̀ṣẹ̀ lọ ẹ wá fẹ́ sọ ibi tó ti ń kéde aró ẹni ẹlẹ́ni ẹ fẹ́ sọ di battlefield láti tún fẹ́ ṣe ìtara fitna láti fẹ́ wú wàhálà kalẹ̀ níbi fìdáù mo kàn rí àwọn ní ṣèbílẹ̀ yìí máa ń sọ pé òun lajú ni kódà afáà yẹn ti sọ níbi fídíò rẹ̀ tó ń sọ pé tọ́mọ àdàbí àkànṣe wọn kan gbà kan tó ń sáré sọ̀sọ́kúsọ afáà yẹn ló pè ẹni yẹn padà pé ìwọ àdàbí àtọ́bá lọ sọ̀sọ́kúsọ tó bá kíní kan kò sẹ́ni ẹ̀ka tó ràn iṣẹ́ o ẹ mọ̀ ibi téèyàn bá yẹ kéèyàn ti bá ọ̀rọ̀ tíyẹn wà lọ bá yóò dùn yẹn náà tó bá sí pé irú ìtumọ̀ lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ yẹn wọ́n pé eléyìí ta ló mú eléyìí innahu nakratun la tata'araf ẹni tí yóò mọ̀ ni àmọ́ ìwọ tí wọ́n rò pé èèyàn yẹ kí èèyàn bá ẹ̀ bí àtúnṣe tí wọ́n náà wá gba máìkì tí o kò ṣe pé o gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan tó sọ̀rọ̀ látọ̀dọ̀ ọmọ Markaz kan tó ó dé ẹ̀ méjì bẹ́ẹ̀ tí mo ti kàyà tán ti sọ̀rọ̀ léra wọn bẹ́ẹ̀ tí ò sọ Markaz kan tó jáde tó sọ̀rọ̀ à ń pèpè wahda à ń pèpè mahabba à ń pèpè ìrẹ́pọ̀ ìfẹ́ láàrin wa ìwọ tó ń pèrè láàfà àti ẹsẹ pé tábà wo ojú orí ẹ̀yẹ kò ti lé 40 years now àbí kò ti máa súnmọ́ 50 pé kò ti lé 40 àbí kò tún máa súnmọ́ 50 àbí kò ti lé ṣerú ẹ̀ ló ayẹ kó bọ́ ta ní fi mashhad nas
kí wọn náà wá bẹ̀rẹ̀ sí ní máa fẹ́ ṣe ìsára fitna kó fẹ́ máa wú wàhálà kalẹ̀ pípọ̀ fẹ́ tún pèjà mí. So nǹkan méjì ní mẹ́nu ọ̀rọ̀ yẹn, ṣé òun sọ àlífà tí ẹ ṣẹ̀ṣẹ̀ yẹn òun sọ lórúkọ tí ò dá ni, àbí bàbá tó lọ tó yẹ tá à ń ṣe tààrà ọmọ tiẹ̀ ló ń sọ pé wọ́n ṣe kò máa ní àlífà wa eléyìí tó ń ṣe yẹn yìí o no nonsense ni o wọn gbàgbàkúgbà o gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ àyè fẹ́ fún ilé sí tẹ́ bá wá sí á fún ilé sí. Eléyìí ń júwe bí kọ̀kọ̀ rẹ ṣe rí àtàníyàn tó fi ń sọ̀rọ̀. kó mi wọ́n yìí náà ṣe bá fà ló ń pèrè náà wọ́n ṣe bí ẹni tó ní tìjú náà. ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe wá rí eléyìí tí wọ́n wá fẹ́ sọ yìí. wàláhi wal-Qur'an al-azim ilé ọlọ́run ni mo wà yìí kì í ṣe pé wíyá mo fẹ́ dìfẹ́ndì Mudiru Markaz o. ìyẹn tó yé mi tó sì ṣojú mi ni mo fẹ́ sọ. n tó yé mi tó dá mi lójú òun ni mo fẹ́ sọ yìí o. bàbá Mudiru Markaz ọ̀rọ̀ tẹ ní ọ̀rọ̀ tí wọ́n sọ nípa àwọn khalifa tí wọ́n ṣẹ̀ lọ pé gbàdán lọ sábẹ́kúta pé wọ́n láwọn táwọn bá rẹ́ bọ àwọn máa ń jẹ kò ṣojú mi ìgbà tí wọ́n ń sọ. lákọ̀ọ́kọ́ náà n tó dá mi lójú ni pé mo lè fi alukurani ẹ̀gbárí ipe Maulana Mudiru Markaz ò ní parọ́ mọ́yàn wípé nìkan sọ nǹkan tí ẹnìyẹn ò sọ. ìyẹn kọ́kọ́ ṣúọ̀ fún mi, kódà mo lè búra ẹ̀. Mudiru ní sọ ọ̀rọ̀ kan mọ́ ẹnìkan ọ̀rọ̀ tẹ́nìyẹn ò sọ fún tí ò sọ. à ń bèèrè nígbà tí wọ́n ń sọ wọ́n láwọn ẹlẹ́rìí ń bẹ̀. èmi wá kò ń ṣe ibẹ̀ yẹn kọ́ ni mo wá ń lọ o. ìtumọ̀ ọ̀rọ̀ yẹn àti ibi àníyàn kọ́sídù wọn gangan lórí ọ̀rọ̀ yẹn èmi á sọ fún yín o. kó tó di pálẹ̀ àwọn àlífà yìí gan ṣaláìsí lọ́jọ́ kan nínú dára. àwọn kan náà inú àáfàá náà ń bè lọ àwọn Mudiru Markaz pé mo wà ń bẹ̀ ni. náà ń bèrè pé bàbá ẹbọ táwọn olóòṣà àwọn ẹlẹ́bọ tán máa ń gbé sóríta mẹ́ta ẹbọ ohun àwọn kan ní tẹnìkan pé téèyàn bá jẹ aburú ó ṣe àbá ìdá kan ó ṣe. ìṣesí Maulana Mudiru Markaz tí wọ́n fún àǹfààní pé rárá ẹni tó bá ní mọ́nì dáadáa tí mọ́nì ń bẹ lára ẹ̀ tí wàhádàníyà ọlọ́run tí ń bẹ nínú ọkàn ẹ̀ tí tàwhídì fẹsẹ̀ rinlẹ̀ sínú ẹ̀mí ẹ̀ tó sì gbà pé kò sí ní tó lè ṣe ẹ̀dá láyé àtọ̀dọ̀ ọlọ́run ló ti lè ṣe yàn, tó sì gbà pé ẹnìkan ò lè fi nǹkan kan ṣe ẹnìkan. Mudiru ní tó bá jẹbọ yẹn irọ́ ni, nǹkan kan ò ní ṣe. bí tó bá jẹbọ yẹn bá sí pé ọlọ́run ló gbá alé lóòótọ́. Mudiru wa ni ṣe bí àwọn àlífà dàbí aláwọn ti jẹ irú ẹ̀ rí, ṣé kan ṣe wọ́n ni báyọ̀ sọ̀rọ̀ jọ náà nìyẹn pé kankan ò ṣe wọ́n náà bá ṣe sọ́njọ́ yẹn nìyẹn. ọ̀rọ̀ tí mo ń sọ yìí ti pẹ́, ọ̀rọ̀ tí mo ń sọ yìí o nínú ọ̀rọ̀ tó ń fa ń dára yà á ti wọ bí ọdún méjì. táwọn kan ní ẹnìkan ti jẹ́ rí tí nǹkan kan tá burú kan ṣe bóyá ara sán pa. Mudiru ní ibi tó fẹ̀mí sí ó ti gbà pé tóun jíjẹ tóun jẹ nǹkan ó ṣe òun ni. bọ̀tẹ́ni tó bá jẹ́ tó wọ pé èmi ò jẹ léyìí kò sí nǹkan kan tí ó ṣe mí. àyìnmọ́yé àwọn bàbá tó ṣe rí ọ̀rọ̀ yẹn. àfọlọ́rin ní wàá iná rè dọ́ an kulle aibin kalilatun walakin aina sukuti tubdil masawiya. àfààní wàáyínà rìdọ́ an kulle aibin kalilatun. ṣe rí ọ̀rọ̀ yẹn kò sí n tó fà ojú wípé torí n tó ti máa ń lọ láàrin Adabiya àti Markaziyya tẹ́lẹ̀.
torí tó ti máa ń lọ láàrin wọn tẹ́lẹ̀ ni òun ló fà á tí àwọn èèyàn fi ṣi ọ̀rọ̀ gbé tó bá yá sí pé ọ̀rọ̀ tí Mudiru sọ wípé ẹni tó bá yá sí pé ó ní ìmánì ń bẹ lára ẹ̀ ìmánì ń bẹ lára ẹ̀ ló fi jẹ́ tó gbà kọ́ lọ́wọ́ tó abẹ́lòmíì fẹ́ báyé sọ̀rọ̀ ẹ̀yìn abẹ́lòmíì fẹ́ fi proof fáwọn ẹlẹ́bọ pé ó dá tó jẹ́ mùsùlùmí tó sì ń jọ ń jẹ́ tó bá bí ẹ̀rọ wá jẹ́ bọ̀ yìí tó wá fẹ́ fi tọ́lọ́hun hàn wọ́n tó wá jẹ́ nǹkan kan ò ní ṣe bí mo ló ṣe sọ́jọ́ náà nìyẹn tó bá yà sí pé ọ̀rọ̀ tí wọ́n fi ṣe ẹ̀rí tí wọ́n fi ṣe yìí pé ṣèbí Khalifa Dabiya náà ṣèbí wọ́n sọ rí kódà wọ́n sọ pé òun lè márùn bẹ́ẹ̀ gbà náà tó fi sọ bọ́n ṣe sọ lẹ́yìn bọ́n ṣe kọ́ tó sọ lẹ́yìn gbàgbà bọ́n ṣe sọ lẹ́yìn nìyẹn òun lè márùn bẹ́ẹ̀ gbà náà ṣé Khalifa Dabiya tó wá jẹ́ lọ́dún náà ṣé kan ṣe ikọ̀ ṣe wọ́n náà tó bá yá sí pé Khalifa Dabiya tó fi ṣe nàmúzájì yẹn ká ní irú èmi náà fi ṣe nàmúzájì àbírú ajó ńlẹ̀ márùn gẹ́gẹ́ àbírú ẹlòmí tó jọ wọn mọ́ríkàzì kò sẹ́nì kankan tí làákàyè ò lọ bí pé àbí wọ́n fi ń tàbùkù ẹnìkan ní láà wallahi láàbìm bàbá Mudiru wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní àwọn ò mọ bí wọ́n ṣe ń báyàn lórúkọ jẹ́ wọ́n mọ́ lóòótọ́ o wọ́n láwọn ò máwàdá ṣe pé àwàdà tẹ́nìkan bá sọ sí pé bàbá kìnnì kan ẹnìkan dá slang kan níwájú wọn ẹnìkan dá slang kan níwájú wọn ẹni yẹn kan ó ń sọ ibi tó sọ pé àmú fọ́ lẹ́nu kìnnì kan mo dúdú kí ló ṣe fún ẹ tó fi fọ́ lẹ́nu àwọn ò mọ̀ pé àwọn rò pé bí ó lù bí ó ṣe kí ló wá ṣe fún ẹ ó wá fọ́ lẹ́nu àná wọ́n mọ àwàdà wọ́n mọ ẹ̀dá àwọn ọmọ ẹ̀dá ọ̀rọ̀ wọ́n mọ̀ àwọn ń ṣe bọ́lọ̀ ń ṣe dá wọn ni sọ pé ilé Ọlọ́run ni mo wà yìí kì í ṣe pé mo fi ń defend wọn kọ́ haqa'iq wọn ni mo ń sọ yìí wallahi haqa'iq òun ni mo ń sọ yìí nípa wọn so ọ̀rọ̀ yẹn ò ń ṣe ọ̀rọ̀ pé wọ́n fi tàbùkù bàbá yẹn so mo wá rí ẹnìkan náà tún sọ lójú agbo bẹ́ẹ̀ wallahi náà alápọ̀nlé dé mi máa ń pọ̀nlé ni wọ́n àwọn ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí èèyàn bá gbọ́ látọ̀dọ̀ ẹni tí èèyàn expect yẹ ẹni yìí òun kò ń dá sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí náà ẹni yìí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí náà ẹni yìí kò ń ṣe àwọn tá a mọ̀ ẹni yóò ń ṣe bẹ́ẹ̀ tẹ́ni ẹ wá fi sọ yí pé ẹni ẹ náà sọ pé ṣé tazia ni wọ́n ṣe tazia tí ò ní kúrò aláwọ̀nù wọ́n gé fídíò yẹn ni wọ́n ṣe kúrò aláwọ̀ wọ́n ṣàdúrà fún wọn wọ́n ń sọ̀rọ̀ bàbá yìí bọ́ ṣe dáa àti lè sọ òdodo jáde òun ni wọ́n ń sọ ní kúkú síbẹ̀ alhamdulillah àjò onílẹ̀ márùn gbà táwọn náà kọ́lọ́mbà àṣẹ́ra fún wọn ìgbà táwọn náà jáde nínú tí èmi náà sọ yìí inú mi dùn pé àwọn náà gbọ́ Mudiru yìí báwọn ò bá tiẹ̀ sí jọ́ tí Mudiru kọ́kọ́ sọ̀rọ̀ yẹn nínú dára wọ́n kàn fi ṣe nàmúzájì lásán ni wọ́n kì í ṣe kí wọ́n dá ọ̀rọ̀ yẹn lẹ̀ wọ́n fi bàbá yẹn ṣe nàmúzájì lásán ni pé nínú àwọn tó jẹ kan ìtì kankan ò ṣe bàbá yẹn wà àyèmọ́yà àfa tí wọ́n ti bá wọn ẹlẹ́bọjà táwọn ẹlẹ́bọ wọn bá wọn lé ní pé tá máa bí ọ̀dà wá ṣe kínní yìí tí wọ́n sì lọ ṣe tí kankan ò ní ṣe wọ́n torí pé wọ́n ní ìmánì pẹ̀lú Ọlọ́run amanu bi rabbihim wastaqamu wọ́n dúró dédé pẹ̀lú Ọlọ́run wọ́n sì gbọ́ Ọlọ́run bọ́ bó ti yẹ kó kankan gbàgbọ́ ṣókí tẹ́mi fẹ́ clear nínú ọ̀rọ̀ Mudiru nìyẹn ọ̀rọ̀ yẹn òun ṣe pé wọ́n fi ta àbùkù bàbá yẹn kọ́lọ́mbà àṣàlékún gẹ̀ fún wọn kọ́lọ́mbà àṣàlékún gẹ̀ fún wọn al-Khalifatul Jadid tí wọ́n ṣe yẹn Sheikh Mustapha Kamaluddin ọlọ́run jẹ́ mi ogun ọlọ́run jẹ́ fi àlàáfíà lò
kó fọkànbalẹ̀ lù ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.